tẹnu wá sọ pé relationship ṣe kí gbé mọ́tò lọ bá àwọn tọ́ṣọ ni. Kí ló dé kó fi bèrè question burúkú tó yìí very damning question. Àbí tó bá kọjá lọ kó yà kí mi ṣé mo fẹ́ fún wọn lówó àbáwọn ló fẹ́ fún mi lówó. Celestial did not have any good templates. Gbogbo àwọn selected olùṣọ́ torí wọ̀nyí wọ́n jìyà kú ni o. Ẹni tó gbà síṣẹ́ tó ní kó máa mú wá sí Kétu ó ralẹ̀ ó kọ́lé fún kò ní sálárì. Àjọjọjọ má jù ẹ mà tún máa fẹ́ kíní lójú. Èmi ò máa mọ blóbló àtẹ́nìtẹ́ alágbòmọ́lẹ̀ o. Bàbá mo láìkè bí ẹ ṣe gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ torí àwọn ọmọ kan ń bọ̀ lẹ́yìn wa. Wọ́n á bá wàhálà wọn bí jáde ṣe rí gbogbo yẹn. Fọkàn balẹ̀ kò sí bọ́mọ jẹ gbẹ́tọ́ lọ́rùn tó bá jó ní wárápá ló máa fẹ́ àfẹ́rídàn rè. Only don't think about tomorrow. Tomorrow will take care of themselves. Àfọlá òbí tó gbà Abacha-dé. Àfọlá òbí tó gbà Abíọ́lá-dé, Abíọ́lá jalè. Àfọlá òbí tó gbà Ọbásanjọ́-dé, Ọbásanjọ́ dòdòkúdò káàkiri gbogbo àgbáyé. Tàǹgbìjì àti everything ọ̀rìn yẹn sì. Orí nìkan ló kù bí ọ̀bọ. Then àfọlá Manifesta àti Babangida. Asiri lélẹ̀ tó jẹ́ pé lọ́jọ́ tòní ìjọ Elisha Parish wọ́n ṣe 50 years. Lélẹ̀ tó tẹ́yẹ já sí pé níwọ̀n kan bí 30 ọdún sẹ́yìn lẹ ti wà nínú iṣẹ́ ìránṣẹ́ yìí. Bàbá ǹjẹ́ nǹkankan wà yàrí nǹkankan àbí ìkejì tẹ́ rí pé ó yẹ kó jẹ́ àfikún tàbí ìta lè yọ kúrò nínú ìlànà Cele tẹ́ rò ká kò yẹ kí lè rí báyìí mọ́ tàbí bó ṣe yẹ ká máa ṣe lélẹ̀. Ibì kan wà mẹ́rin tó ti wrong díẹ̀. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa láti Àlímọ̀ṣọ́. I was a superior world leader. Once you have rise through the prophet rank to superior world leader, you are more or less a general. Mo ṣe 10 years ńbẹ̀. Mo ṣe 30 years lẹ́yìn nsìn. Ọdún mélòó nìyẹn? Then mo ti ṣe 10 years lórí ìjọ níjọ. Èló wá tún nìyẹn? 50 years. So kẹ́nìkan ṣẹ̀ wá débí kó ní mo bí iná ń pè mí. Kẹ́nìkan débí kó ní tọ́ṣọ̀ fẹ́ rí mi. Kò lè work. Because I know what I know. So you have to bá ní nǹkan tó dáa ṣe fara lé ẹ̀. Nẹ́tàrà lé ẹ̀ ò bá dẹ̀ mọ ara ẹ̀ fi sáyè ibi tó yẹ kó wà. So kò sí nǹkan tá tó lè yọ kúrò nínú Cele mọ́. Ẹni tó lè sáyìn ni ẹ ti kú. Ọ̀ṣọ́fà tó lè yọ kúrò tó lè fi kún ó ti kú. Lẹ́nu Ọ̀ṣọ́fà ti kẹ́ páńpẹ́ kan lẹ̀ fún wa tẹ́lẹ̀ tá a mọ̀. Ọ̀ṣọ́fà is not sincere to the church. In one clause. Kò fẹ́ gbé ìjọba fún Bàdà. Ọ̀ṣọ́fà àti Buhari kò sí yàtọ̀. Buhari lòun ò lè bẹ́ anybody ṣèjọba unless tó bá jẹ́ Fúlàní. Àwọn mélòó ló ń gbé Nàìjíríà tẹ́lẹ̀? Ìgbò, Hausa àti Yorùbá. Níbo láti gbà rí Fúlàní? So wà mí tó bá wẹ̀ lómi tó máa jó tó máa sọ sókè bí àwọn Wolii máa wà ìyá Oníbodè àwọn Ayọ̀délé Akínbùdúgbé tó ń ṣe làwùlàwù. Ìjọ yìí ló máa wáyé mọ́, ìjọ yìí ni gáfárà, ìjọ yìí ni kíní. Ọjọ́ kan ni mo sọ fún Ayọ̀délé pé ṣé kìí pé wọ́n ṣàṣìwà? Ṣé kìí wọ́n ṣàṣìwà? Bẹ́ẹ̀kẹ́ ti kú òkè mi kan wájú ẹ̀, ìwọ náà tún ṣe làwùlàwù ó forí pamọ́. Ẹ lọ ṣe zona àti rector evangelist. Jẹ́ kí nǹkan ṣe òṣèlú bọ́. Òun sáré káàkiri sí Peter Babalógun. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀? Èmi ò mí ni ẹ̀. Àbí kò yẹ kò sí nǹkan tá tó lè fi sí. Wọ́n béèrè lọ́wọ́ ìpé bàbá tó bá lọ bí àgbáre lọ́wọ́ fídíò yẹn. Ṣé igbákejì ẹ̀ lọ́wọ́ máa tẹ̀lé lọ? Ẹni tó ti ń wo bó ṣe ń ṣe àwọn tó gbà ẹ́ lálejò sí Nàìjíríà. You prove yourself. Ṣé mo ṣe ń ṣe nìyẹn? Kan wá bí mí ń sìn olùṣọ́ tẹ bá kú ta ló fẹ́ handle bí? Nǹkan tí Báyọ̀ ti mọ̀, nǹkan tó lọ́lá ti mọ̀, ọgbọ́n máa ṣe lọ. Wọ́n bá dalẹ̀ wọ́n kú, ṣe bẹ́ẹ̀ mi náà ti kú, àwọn náà máa tẹ̀lé mi.
ìjọba ní kán lọ wẹ́ nìkan wá láti abúlé Ẹ̀gbá kán lọ wẹ́ nìkan wá lọ́rẹ̀ kán lọ mú ajá kan wá bí ajá bíi lọ́dọ̀ tó falà sójú láti ọmọ ìgbà tó ń gójú ẹ̀ gbèrè mi tó ẹran tó yọ ọmọ ẹni mo lọ yọ sí pé ọ̀n ló jẹ́ kó gọ̀ but ìṣe rí sọ ní ògọ̀ ọmọkùnrin tó fi gbowó lọ́wọ́ èèyàn o but bó ṣe rí nìyẹn a lè ṣe kankan mọ́ so ibẹ̀ ló yẹ kó ti sọ pé ẹnì kejì yìí ni òtún ní kò sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀mí mọ́ ló máa yàn fraud the biggest fraud of the life ṣé òun ló ń control ẹ̀mí ṣé gbogbo ìgbàlẹ̀ mi ń control èèyàn nígbà tí mo lọ jẹun yẹn kọ́ ṣé ẹ̀mí ló ní kí jẹba ṣé ẹ̀mí ní kó ní kí lọ bá mọ̀ mi tọ́pẹ́ sùn ṣé ẹ̀mí mímọ́ ló ní ká gbé ráìsì lọ bí ta lọ́lẹ̀ kan ṣèbí irú mọ́tò tá gbé lọ́pẹ́nu kan táwọn èèyàn fi súnmọ́ wa ká gbé mọ́tò kan débẹ̀ lẹ́kan kan bẹ̀rẹ̀ sí bá wa ti àwọn tó gbé ráìsì sílẹ̀ tí mọ́tò tún jáàkì tó tún yọ tututu wọn ní pé àwọn eléyìí ní nǹkan tí wọ́n máa fẹ́ dalẹ̀ ẹ̀rú mọ́tò tó fi gbé ráìsì wọn tó máa wọnú ẹ̀ wọ́n máa rẹ̀ jẹ ẹran tá a pa sí but we are neat we are clean anything you want to do it clean but ìgbà tó yá àwọn ọmọ ẹ̀dẹ́ wọn ajá kẹ́ ọmọ tó máa tó ajá kẹ́ ngẹ́lẹ́ tó gbádùn ìyẹn gọ̀ láti inú oyún ó gọ̀ bí silencer vespa ẹni tí ò ríran ẹni ìjọ tó fẹ́ fa ayé mọ́ ẹ̀dẹ̀gbẹ́ni tí ò ríran kó dúró síwájú ilé báwo ni géètì yìí bá ṣe rí kán lọ gbẹ́rù mọ́ bí ìran kó dúró sí géètì yẹn pé kó máa ṣe security ẹ wá ní kó head this gigantic church that's to know wọn ò kíà fún tẹlòmíì tó ń bá kíà wọn ò ní ṣerú kà yẹn kó sí bó ṣe lè wà náà tó ń bá dáwó wọn sì máa ìdílé àwọn olùdásílẹ̀ títí Jésù máa fi tẹ́ náà ni doesn't even give them their quota but this is what you ganu see that's so eager that's so rude and a lot of things ìjọba yìí ṣe máa tún ní what crisis láìpẹ́ o wọ́n bí iná máa tó kún sí wọ́n máa ní crisis so kò sí fraud wà láàrin gbogbo leadership kìíní bẹ̀rẹ̀ ṣe mọ́ sọ fọ́ ṣọfà pé kó má lọ sí Ìbàdàn but ìkùn tó ń mú bẹ̀ lọ́dọọdún yẹn ó ti ganu sí ó ti yí brain yẹn ó lè rán yàn but kò ní trust èèyàn àwọn tó kọ́kọ́ sínú mọ́tò náà àwọn ìgùn ẹgbẹ́ ẹ̀ náà ni ìgùn ló ń wá ìgùn ló ń ṣe àwọn ìgùn fúnra wọn ló wà pa abeg. ọba bó ṣe wá rí àrí pé kí ni ọ̀rọ̀ tó wọ̀ yín lára tó ka yín lára pé kò yẹ kó rí báyìí kí wàá lọ́nà àbáyọ sà báwọn àgbà tó ti wà níwájú bá lè àwọn tó ń bọ̀ ń kọ́ kí lọ́nà àbáyọ. Because I will hold him responsible as an elder. ẹ̀rẹ̀ tó jẹ́ stakeholder. You know, kí lọ́nà àbáyọ. àwọn lọ́wájú àwa ń tẹ̀lé wọn lẹ́yìn so bó bá kú díẹ̀ káàtó mo máa fa agbádá wọn látẹ̀yìn bí Èlíṣà ṣe fa ti Èlíjà ẹ lè lọ ìdìyín mú. but Èlíjà lọ. bàbá kí lọ́nà àbáyọ sà. ọ̀nà àbáyọ ni pé tó bá ti mọ ẹgbẹ́ tó bá ti mẹ́ni tó jù the crisis will start again. Irú àwọn tọ́ṣọ́ tí o mọ̀ kankan tí wọ́n rò pé wọ́n bẹ́ fún lábàtà wọ́n rò pé omi ló mú ẹ̀fọn yẹn mọ́ mi kú it's not done. A kàn ń ṣe tọ́lọ̀ nǹkan tọ́lọ̀ ràn wá láṣẹ bí o bí o ṣe kan tíkẹ́tù rán mi iṣẹ́ kankan bí o jọ má bínú nǹkan tọ́lọ̀ bá mú wá ni màá sí o. Ó ní neither will I leave you and I will not forsake you. Then he said in the book of Deuteronomy 8:18 ó ní ohun tí ẹ̀mí mi bá fi hàn ó ní sọ fún wọn. Ó rántí pé lẹ́yìn Ọlọ́run Jésù ló kàn lẹ́yìn Jésù áńgẹ́lì then lẹ́yìn áńgẹ́lì àwa wòlíì òun ló kírètì wòlíì ìgbà tó yá o kí nǹkan fi bẹ̀rẹ̀ so ìgbà tó dẹ̀ kírètì ẹ̀ tó ń gbé wá sí you see where we are. Ó ní kí láǹfààní orógbó kí láǹfààní orógbó èyí tí a pa tí ò láwẹ́ èyí tí a jẹ tó ó ní kí láǹfààní orógbó. Sir, that's my brother. Bó jẹ́ leader kérúbù, ìyàwó ẹ̀ ló wà bẹ́ẹ̀ yẹn. Mi ò rò pé mo lè fill form. Kẹ́ tó rí wọn. Then àárín ọ̀nà ló máa ti sápàdé bá ti ránṣẹ́ sóhun. Ọ̀wọ̀ díẹ̀. Nàrà ń fẹ́. I have to see you. When you look at the book of 1 Corinthians 13-14, then 1 Timothy 3. Then when you look at the book of 1 Timothy 6, 4-10, then 1 Timothy 5, 1-8. Ẹ sà,
ìwọ níyàwó mẹ́ta èmi níyàwó kan ẹni tó wà lọ́wọ́ ẹ níyàwó mẹ́jọ ìyẹn níyàwó méjì ẹni ká máa ṣe association ṣó lè work sir ṣé ẹni tó níyàwó kan yẹn ò ní sákúrò torí kò sówó ta lè dáhùn máa kó jẹ ni ẹ lè fi question yìí dọ̀là torí èní jẹ́ ọjọ́ ta rice kó má dàbí pé rice gùn sí mi lórí o.